agbára orúkọ Ọlọ́run tọ́lọ́run bá fi ń dùn ẹ̀dá nínú ayé. Ẹni tó ní ìjákulẹ̀, ẹni tó ní ìṣòro tí wàhálà pọ̀ àtijẹ àti mu tó lágbára, àdúrà yìí ni kó lọ ṣe. Ó fẹ́ máa kọ́lé mọ́lé, ó fẹ́ máa ralẹ̀ mọ́lé, ó fẹ́ máa ṣe ohun dáadáa, ó ń bẹ lọ́hùn ọmọ ni, ó ń bẹ lọ́hùn ipò ni, àdúrà yìí ni kó lọ máa ṣe. Ọjọ́ 7 ló máa fi ṣe àdúrà yìí. Abdullahi ibn Abbas radiyallahu anhu ó jẹ́ ká mọ̀ pé tó bá ń ṣe Suratul Fatiah 3 lójoojúmọ́, tó ń ké 3 lójoojúmọ́, bíi pé ó ń ké odidi Al-Qur'ani ni. Suratul Fatiha yìí dẹ̀ ní Ummul Qur'ani ni, ìyá Al-Qur'ani ni, ó súpà púpọ̀ jù, ó lágbára. Òun mo fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ bí wàá ṣe ṣe láàrin ọjọ́ 7 pẹ̀lú sàárà àtọjọ́ tó máa bẹ̀rẹ̀ àtàsìkò tó máa ṣe, wá fi dojú kọ nǹkan kan bí sínú láì Ọlọ́run á dùn ẹnu tó lọ́n fẹ́ràn Suratul Fatiha púpọ̀ jù. Ó yẹ òǹkà tó dẹ̀ máa ṣe, òǹkà tọ́lọ́run tún fẹ́ràn jù ni, that is 100 times. Kó tó kí àsùbà means wàá bẹ̀rẹ̀ àdúrà yìí ní nǹkan bíi 3 òru. Wàá ṣe wọ àsùbá ni, wàá ti ṣe àwọn mùkọ́dímọ̀ astaghfirullah la ilaha illallah alhamdulillah asalatu, wàá ti ṣe, wàá dàníyàn, wàá wá ṣe Suratul Fatiha yìí, wàá wá ṣe 100 times. Ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ o, òru Sunday ló máa bẹ̀rẹ̀, Saturday mọ́jú Sunday ló máa bẹ̀rẹ̀ àdúrà yìí. Tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, ọjọ́ kejì wàá tún ṣe bẹ́ẹ̀ náà, aago 3 òru ló máa bẹ̀rẹ̀, wàá ṣe wọ táìmù àsùbá, àbí kò jí láago 4 wàá ṣe wọ àsùbá time. So wàá dẹ̀ máa ṣe sàárà lójoojúmọ́, fi dojú kọ nǹkan tó bá òkú wẹ̀. Ọjọ́ tó bá parí ẹ̀, wàá wá ṣe sàárà tó tangible tó strong, bí sínú láàrin ọjọ́ 7 ni. Ó dẹ̀ lè continue ẹ̀ tó bá wá fẹ́ kó lágbára dáadáa, wá ṣe pẹ̀lú àwẹ̀ fọjọ́ 7 yẹn. Ṣé o mọ̀ Ọlọ́run sọ pé mi kì í sábà kọ sàárà àti àwẹ̀ lé ẹrú mi lọ́wọ́. Bẹ́ẹ̀ tó bá lágbára àwẹ̀, ṣé bí mo yẹ sọ yìí, wàá rí istijaba, wàá rí gbígbàdúrà ẹ̀. Síwájú kó tó ṣe àdúrà yìí, nǹkan tó bá lágbára àbí tó bá ṣàdúrà ìtàn, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe sàárà ní sádàkọ̀ ní zakati ní, ẹ̀yin tẹ́ ń ṣètọrẹ àánú hajj àti umura, ẹgbẹgbà ọ̀dọ̀ títí wa náà Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹgbẹ́ gbogbo nǹkan wọ̀nyí gbọ́dọ̀ wà, small but mighty. Àdúrà ló ń gba agbára kọ́. So Ọlọ́run àgbà sàárà yẹn, àgbà àdúrà yẹn. Ẹ WhatsApp wa lórí +27612956389. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100 power wa, egbògi ni láti India, láti China, Arab country, prophetic medicine ni àtàwọn egbògi wa láfíríkà ló wà ń bẹ̀. Ó dáa fún couple tí wọ́n ń bẹ lọ́hùn ọmọ tí wọ́n ń wojú Ọlọ́run. Ó dáa ẹni tó ní weak erection, low sperm count, quick ejaculation, àtẹni tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ àti oríṣiríṣi àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú. 25,000 là ń ṣe promo ẹ̀ 0123